To our supporters, collaborators, and partners, thank you for 2025. Your support made it possible for us to reach out to more people and deepen our impact across the renewable energy space. In 2025, we're able to reach out to over 315 beneficiaries, students, technicians, and young women across Nigeria. More than 60% were women. This shows our commitment to gender inclusion in clean energy. From ECOWAS solar installation trainings to Green Tech Year Summer Bootcamp to SPBI current certification trainings. None of this will be possible without you. Thank you for believing in our vision, investing in people, and powering the clean energy transition with us. Together we are building up skills, creating impact, and shaping a sustainable future. Thank you. Gbàgede ọ̀rọ̀ láwa yìí níkànnì Ajíṣebí Ọ̀yọ́ rédíò níbi tá a gbé ń dá kẹ̀kẹ́ lúkẹ́ Olódùmarè ìbàrẹ̀ lórí ètò yìí ìwọ tó jẹ́ ọba àkọ́kọ́ ìwọ náà lọ́ba ẹlẹ́ẹ̀kejì ìwọ náà lọ́ba àgbáyé gbọ́run ọba akúnlékún tàbí alàgbàlúgbú omi ìbàlá àfọjọ́ òníjú fún Olódùmarè ọba tó mọ̀ mí ọba tó mọ ìtìmọ̀ máa jẹnu ayé o ìbà lórí ètò yìí báwa ṣe ń ṣèbè Olódùmarè náà là ń ṣèbè yàn ìlọ́kùnrin lóbìnrin ọmọdé ilé àgbàlagbà ẹ̀yin àfà ajífikálàmù dámọ́lẹ́kùn àríṣe kọ́ńdúkọ́ńdú ẹ̀yin pásọ̀ ẹ̀yin wòlíì ajígbọ́tọ̀ ọlọ́run àṣìbà lọ́wọ́ yín ẹ̀yin babaláwo ẹ̀yin àwòrán ṣàṣà àṣìbà lọ́wọ́ yín ìbálògà nìkan ní Ajíṣebí Ọ̀yọ́ bẹ̀rẹ̀ látòrí Adéyínká Ọlásùnkànmí pẹ̀mbọ̀ bí awo erin ajá alú Ọ̀yọ́ tí kì í ṣàdédé gbó lásán torí bí ò bá rẹ̀ràn kó a sì rábà mí yàn ó nìkan kọ́ ló wà pẹ̀lú mi bí mórí líjẹ̀ndì Abdulmalik Túndé tó jẹ́ ọmọ orí àṣẹnumọ́mọ́mú ọlọ́run ṣàánú ọ̀nà kan ọ̀wọ́jà adébá fún sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ tí tó ń rán sọ ẹ káàbọ̀ sórí ètò. sẹ́rí níkànnì Ajíṣebí Ọ̀yọ́ yìí kànàkànà máa já tòǹtò wú torí pé ìta àtúgbò wa lálẹ́ yìí nǹkan tó nípọn nǹkan tó kí láyà gbágbáágbá ni gbàgede ọ̀rọ̀ lẹ́tọ̀ ètò ní gbàgede ọ̀rọ̀ àkànṣe ètò ìdílé yìí wá jẹ́ níkànnì Ajíṣebí Ọ̀yọ́ rédíò torí wípé ìta àgbéwà yìí ọkọjá kà sí nǹkan ọkọjá kà sí nǹkan. àwọn ń dúpẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́ onígbọ̀wọ́ fún ètò yìí tí olóyìnbó ń pè ní sponsorship àwọn onígbọ̀wọ́ fún ètò yìí mo kí Azam Shola láti ilẹ̀ Ìbàdàn bákan náà Easy Court adúpẹ́lọ́wọ́ yìí o Lumatech kò ní bàjẹ́ láṣẹ ọba dẹ́dà ṣẹ̀dá adúpẹ́lọ́wọ́ yìí gbogbo yín pátápátá Azam Shola Easy Court àkìyìn bákan náà Lumatech láti ilẹ̀ Ọ̀yọ́ adúpẹ́lọ́wọ́ gbogbo yín o. àkòrí tá a máa gbéyẹ̀wò lásàálẹ̀ yìí náà ló sọ wípé bí nígbà tí àfọbàjẹ́ bá di ọba bí àpẹẹrẹ àwọn Ọ̀yọ́mèsì kí ni ṣíṣe nígbà tí àfọbàjẹ́ bá di ọba bí àpẹẹrẹ àwọn Ọ̀yọ́mèsì kí ni ṣíṣe lálẹ́ yìí. àlejò wà pẹ̀lú mi nílé agbára ń bì í àlejò wà pẹ̀lú mi nílé agbára ń bì í àgbà ọ̀jẹ̀ ìlú mọ̀ọ́ká ọ̀jìmì tó ń gbé àṣà àti ìṣe ilẹ̀ adúláwọ̀ lárugẹ pan-africanist ọmọọba Serif Adebayọ Onisile tí wọ́n jẹ́ òdú ni wọ́n torí pé wọn kì í ṣàìmọ̀ fólóko àti gbé wọn wá síkànnì Ajíṣebí Ọ̀yọ́ ní nǹkan bí oṣù mélòó kan sẹ́yìn wọ́n wá sọ̀rọ̀ lórí àwọn òféègè ìtàn tí àwọn èèyàn ń sọ lórí ẹ̀rọ ayélujára tẹ́ ẹ̀ bá gbàgbé wọ́n ti wà pẹ̀lú mi bí ní àìpẹ́ láìpẹ́ màá sílẹ̀kùn fún wọn kí wọ́n bá mi fi hàn sórí ìjókòó kí wọ́n kí gbogbo èèyàn jákèjádò gbogbo àgbáláyé ojú tẹ́ fi ń wò wá ojú yìí ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa láṣìí ọba dẹ́dà ṣẹ̀dá etí yìí ò ní di ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ rédíò rèé
ìkànnì tó jálé tó jáko ṣe ìgbàgbé pé àkàbà faratilẹ̀ MC Money àkàbà tó bá faratilẹ̀ báyìí ìnìkan ni olèwò orúkọ tèmi ò yí padà Owolabi lórúkọ tí mò ń jẹ́ Ọlayiwọla lórúkọ bàbá mi ò kékèké arẹnu kọ́rọ̀ bí ọbẹ̀ MC Money yìí rè ọlọ́mọ lábàbọ́lá ẹ káàbọ̀ sórí ètò ẹ bá ń sílẹ̀kùn fún àlejò bí ẹ ṣe ń sílẹ̀kùn fún àlejò yìí àwọn nọ́mbà tó lu já sí ìkànnì yìí àwọn nọ́mbà tó lu já sí ilé agbára 09033185310 ẹ lè pè ẹ sì lè fi àtẹ̀jíṣẹ́ yìí sí abẹ́ comment section tàbí kẹ́ ẹ pè sórí 08102333107 síkànnì àjíṣebí ọ̀rẹ́ gbogbo ẹ̀ láàmú gbé gbogbo àtẹ̀jíṣẹ́ yín iná làákà sí ti gbogbo ọmọláyé ọwọ́ tẹ fi ń tẹ láìkì tẹ fi ń tẹ sí ẹ̀yìn ẹ̀yìn ò ní fi gbọ́mọ sí o ojú tẹ fi ń wò wá ojú yìí ò ní dùn wà náwó lé lórí ẹ jẹ́ kí àlejò mi kí wọ́n kí gbogbo ọmọ gbogbo àgbáláyé pàápàá jùlọ gbogbo ọmọlẹ̀ káàárọ̀ òjíbí. mo kí gbogbo ojú tó ń wò mí mo kí gbogbo etí tó ń gbọ́ mi ojú tẹ fi ń wò mí ò ní fọ́ o etí tẹ fi ń gbọ́ mi kò ní di o. àmín. a máa ríra wa bá o. àmín. a ní ṣàṣetì láṣẹ Ìdùmarè. àmín. bàbá wa ẹ bá dárúkọ yín fún gbogbo ojú tó ń sì ń wò yín tó láǹfààní láti gbọ́ yín sà. orúkọ mi ni ọmọọba Sheriff Ajíbọ́lá Adebayọ Onisile tí mo jẹ́ Justice of Peace fún Ọ̀yọ́ State. Mo sì tún jẹ́ Pan-Africanist ẹni tí ó ń gbé àṣà àti ìṣe adúláwọ̀ lápapọ̀ ga. Mo tún jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ building contractor, mo sì tún jẹ́ àgbẹ̀ tó ń gbìn tó tún ń sìn gẹ́gẹ́ bó ṣe jẹ́. ṣé bẹ́ẹ̀ yẹn bá rí yín báyẹn a lè sọ pé ẹ̀ tó ń dá oko. àgbẹ̀ lọ́ba o. ẹ káàbọ̀ bàbá. kébi má pàlú náà là ń ṣe. ká má ti torí àwíjàre kí tọ́ tán lẹ́nu bàbá àkòrí tí à ń gbéyẹ̀wò lórí gbàgede ọ̀rọ̀ lásàálẹ̀ yìí iná ló sọ wípé nígbà tí àfọbàjẹ́ bá di ọba bí àpẹẹrẹ àwọn Ọ̀yọ́mèsì kí ni ṣíṣe. mo ti wá kó àwọn ìbéèrè wá lọ́pọ̀ kó ọ̀yọ̀kú màá dẹ̀ máa dálẹ̀ lóní sẹ́rẹ́rẹ́ ń wẹ̀rẹ̀ tí àlejò mi náà tí wọ́n sì máa dá wa lóhùn tí wọ́n máa bá wa fi ìdáhùn sí àwọn ìbéèrè yìí lóní sẹ́rẹ́rẹ́ ń wẹ̀rẹ̀ torí pé àárí ọjọ́ yẹn mú solókùn ọjọ́ rẹ̀ bí àná òun rẹ̀ bí àtiwọ̀ sòkò bàdí ṣe bẹ́ẹ̀ ìyìn rẹ̀ bí kòkòrò kókó lè gúnyẹ̀ sùkùn lè gun àgbàdo ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ báyìí ìní iye ọmọlúàbí. ìbéèrè àkọ́kọ́ tó wà níwájú mi bàbá torí pé bàbá yìí wọ́n ti kó wa lódìdí yóò sì máa jálulẹ̀ bí ó di ẹ̀yìn. nílẹ̀ Yorùbá bàbá ọba wà àfọbàjẹ́ wà àwọn ìjòyè wà kí ni ìṣe pàtàkì àwọn àfọbàjẹ́ gan. ẹ ṣeun dúpẹ́ olóòtú adúpẹ́ fọlọ́run ọba àṣebà fún Olódùmarè mo tún ṣèbà fún àwọn ancestors mi mo fẹ́ fi àsìkò yìí ṣèrántí bàbá tó bí mi torí èní gangan ló pé 17 years tí wọ́n ṣekú pa wọ́n. Àwọn agbanipa tó ń pè ní assassin. So mo tọrọ àdúrà fún wọn pé kọ́lọ́run túbọ̀ máa délẹ̀ fún wọn. àmín àṣẹ o. àwa ọmọ tán fi sílẹ̀ lọ àní sanku o. àmín àṣẹ. àní kú fọ́tayọ̀ o. àmín àṣẹ. àní ṣìlẹ̀tẹ̀ o. àmín àṣẹ. nípa ìbéèrè tí ẹ béèrè. yes sir. Personal opinion ni mo lè express lórí ẹ̀ nítorí pé a rí pé ayé ń yí ibi táyé ń lọ tó ń yí lọ kò yé wa ẹ rí i pé ní ìgbà wáṣẹ̀ náà Ọ̀yọ́ ó evolve ni títí tó fi dé ipò tí a bára wa lé ní
ìgbà kan tí Aláàfin bá wàjà wọ́n á ní kí àkọ́bí ọmọ ẹ̀ tó jẹ́ àrẹ̀mọ olókùn ẹṣin àti àwọn kọ̀ọ̀kan nínú àwọn Ọ̀yọ́mèsì àwọn tó bá ti súnmọ́ jù pé kí wọ́n ṣígbá kí àwọn náà kàn tẹ̀lé kán lè máa lọ bá ṣe ìtọ́jú bàbá ní òde ọ̀run. Kó tó di pé a bára wa nínú ipò yẹn àwọn àrẹ̀mọ ni wọ́n máa ń rọ́pò bàbá wọn tí bàbá wọn bá ti gbẹ́sẹ̀. Àwa rí i pé àwọn àrẹ̀mọ yìí nínú kí wọ́n dì pàǹpá pẹ̀lú ayaba kan tàbí kí wọ́n wọ́nà kan àbí kejì láti tètè ṣekú pa bàbá wọn ní wàjúwàjú. Èyí tó jẹ́ pé àwọn Aláàfin wọn ń kú ní sísẹ̀ntẹ̀lé ní àwọn àgbà Ọ̀yọ́ tí à ń pè ní Ọ̀yọ́mèsì àti àwọn Ògbóni ni wọ́n wá pèrò pọ̀ yìí pé láti ìgbà yẹn lọ tí Aláàfin kan bá ti kú ìwọ tó jọmọ àkọ́bí ẹ̀ wàá ṣígbà wàá tẹ̀lé ni ìwọ tó jẹ́ nǹkan tá a lè pè ní butler olókùn ẹṣin tó close mọ́ba pẹ́pẹ́pẹ́ ìwọ náà wàá kú wàá tẹ̀lé ní ẹ̀rí pé ó wà nínú oríkì àwọn olókùn ẹṣin ọmọ agbọ́jọ́ kúyọ̀ àrọ́jú bọ́ba kú so àwọn èèyàn tó máa ń sin mọ́ba wá pọ̀ ìgbà yẹn làwọn ọba yẹn ṣẹ̀ wá ń pẹ́ láyé àbọ̀gbàdá tó lo sáà kan lọ ta dé Ọ̀yọ́ tá a wà yìí wọ́n fòpin sí àṣà kí àwọn ọba kó máa àwọn ọmọ ọba kan máa tẹ̀lé bàbá wọn àti àwọn ẹrú ọba kọ̀ọ̀kan pé káwọn náà kan máa kú kan máa sin wọ́n pọ̀. A rí i pé òyìnbó kan Captain Bawa òun ló wá tó fòpin sí àṣà bọ́bakú ní òde Ọ̀yọ́ torí pé àwọn náà ń ṣe ìjọba amúnisìn láyé ìgbà yẹn ìyẹn colonial master. Ṣe rí láti ìgbà tó ti jẹ́ wípé torí ẹ jẹ́ kí n gbé báyìí láyé àtijọ́ àwọn afọbajẹ ló ń yan ọba lélẹ̀ tí a mọ̀ tí a kà táwọn bàbá tún sọ fún wa ní àlédè Ọ̀yọ́ Ọ̀yọ́mèsì ni ó ń yan ọba Ọ̀yọ́mèsì àtọba náà jọ ń ṣèlú ẹ sì rí i pé àwọn Ọ̀yọ́mèsì ayé ìgbà yẹn wọ́n powerful gan tó yẹ pé tọ́ba bá ṣàṣemáṣe wọ́n á ṣì gbà ìwà fún pé kó lọ ṣe bí ọkùnrin ìyẹn kó gbẹ́mìí mì àti rí àpèjúwe lóríṣiríṣi ìgbà tí Baṣọ̀run Gáà tí ó bẹ láyé a rí gbogbo àrà tó dá pẹ̀lú àwọn Aláàfin lóríṣiríṣi a wá rí i pé ìgbà tí sáà tí wọ́n lò títí tó lọ àwọn nǹkan tuntun ó tún jáde tó tún tẹ̀lé ẹ rí i pé gbà tí wọ́n bá fẹ́ fi ọba jẹ nígbà àwáṣẹ̀ ní ayé àtijọ́ kì í ṣe Ọ̀yọ́ nìkan ní gbogbo bíkíbi gbogbo ilẹ̀kílẹ̀ kó tó di pé àwọn òyìnbó kó wọ́n wọ àárín wa kò sẹ́ni tó ń fún ọba ní ọ̀pá àṣẹ kò sí presentation of staff of office ceremony kò dẹ̀ sí à ń issue certificate fún ọba in fact ní Ọ̀yọ́lé tí ọba míì tó bá kú ní kíákíá because ọba lè kú lójú ogun láàrin ijọ́ mélòó kan wọ́n ti yan ẹlòmíì sípò ẹ̀ wọ́n wá máa ṣe gbogbo orò gbogbo right tó yẹ kán ṣe fún traditional right tó yẹ kán ṣe fún wọ́n á máa ṣe bẹ́ẹ̀ lọ títí àmọ́ ìgbà tí àwọn òyìnbó ti bá wa kọwọ́ bọ̀ tó ti di pé lẹ́yìn tí wọ́n bá ti yan ọba tán o wọ́n á tún forúkọ ẹ̀ ránṣẹ́ sí
gómìnà tàbí àwọn aláṣẹ wípé kí wọ́n fọwọ́ sí i kí wọ́n wá fún ní ìwé wípé a yàn ẹ́ sípò wọ́n á tún wá dá ọjọ́ tí wọ́n fẹ́ fún ní ọ̀pá àṣẹ tó sì ti tako ètò táwọn ancestors tó ń gbé kalẹ̀ àti rí pé gbogbo ipò ọba wọ́n ti sọ̀rẹ́ndà ẹ̀ fún ìjọba a jẹ́ pé ọba ò ní agbára mọ́ akọ̀ntọ́ra wa jẹ lókù torí wọ́n ti sọ pé abẹ́ local government chairman which is mayor ni wọ́n gbé ọba sí so ìwọ̀nba ní agbára Ọ̀yọ́mèsì torí bọ́yọ̀mèsì tí ó bá yan ọba tán tí wọ́n bá fẹ́ ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe fún ọba tí gọ́vnà ò bá tí ì fún lọ́pàá àṣẹ kò tí ì dọ̀ba bọ́ kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nítorí pé kí ni wọ́n á mú lọ sí di òòṣà lọ́tún lọ́sì wọ́n á ní kó búra ibẹ̀ ni á ti jẹ́jẹ́ póun ò ní dalẹ̀ ìlú tóun fẹ́ máa ṣèlú lé lórí àmọ́ kò rí bẹ́ẹ̀ mọ́ nísìn kò rí bẹ́ẹ̀ mọ́ òun ló fi jẹ́ pé ayé ń yí tí mo sọ à ń bá lọ nìyẹn àtẹ̀wá rí i pé ní ìlú tiwa tó jẹ́ Ọ̀yọ́ Aláàfin àwọn Ọ̀yọ́mèsì ní àfọ̀bàjẹ́ iṣẹ́ Ọ̀yọ́mèsì ní Ọ̀yọ́ kò pín sí di iṣẹ́ àfọ̀bàjẹ́ nìkan o wọ́n jọ ń ṣèlú ni pẹ̀lú Aláàfin ẹ rí i pé àwọn Ọ̀yọ́mèsì different quarters ìlú yìí agbègbè kọ̀ọ̀kan ni wọ́n dì mú tó jẹ́ pé bí devolution of power ló jẹ́ ṣe mọ̀ pé democratic principle ni nǹkan tá a fi gbé ètò àti ṣèlú ti Aláàfin kalẹ̀ tá à ń pè ní institution of Aláàfin a rí pé ó ní role tí Ìbà Ọ̀ṣọ̀run tí ó ń play ó ní role tí Ìbà Ṣàmù tí ó máa play ó tún ní role tí Alápinni tí a play gbogbo wọn bẹ́ẹ̀ lọ tó jẹ́ Ọ̀yọ́mèsì torí tá a bá fi gígùn síbi pé àfọ̀bàjẹ́ nìkan ni wọ́n ǹjẹ́ tán bá ti fọ̀bàjẹ́ ṣán lẹ́yìn tí ọba bá wá dórí àpèrè tán ṣé wọ́n fẹ́ lọ jókòó sílé ni àwọn náà ń bọ̀ bá ṣèlú kò síbi tí irú ẹ̀ ò sí àwọn láàrin àwọn ẹ̀yà Haúsá wọn ní irú ẹ̀ tàbá dé ilẹ̀ Àṣàntí wọn ní irú ẹ̀ tàbá dé ilẹ̀ àwọn Zulu ní South Africa wọn ní irú ètò yẹn ò jẹ́ nǹkan tó wà pẹ̀kúlíà pẹ̀lú Ọ̀yọ́ nìkan àwọn ìlú ńláńlá nílẹ̀ Yorùbá náà ní àfọ̀bàjẹ́ ó kàn jẹ́ pé ti Ọ̀yọ́ torí pé à ń pè wọ́n ní Ọ̀yọ́mèsì ni wọ́n fi lókìkí àti nǹkan tán ti gbé ṣe tẹ́lẹ̀ ní ancient times òun ló jẹ́ kí wọ́n ní òkìkí àmọ́ gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè bẹ́ẹ̀ni ìjọba ló ní àṣẹ lórí ọba ní àsìkò tá a wà yìí torí constitution là ń run àwọn ìlú kan wà tó jẹ́ pé fún àìmọye ọdún ni wọ́n cancel ipò ọba nílùú wọn tí wọn kì í jẹ ọba for instance Republic of Benin gbogbo ọdún tó fi ń ṣe Socialist Republic ìgbà yẹn náà ń pè wọ́n ní Republique Populaire du Benin àsìkò yẹn kò sí tó ń jọba jákèjádò ilẹ̀ Benin gbogbo bí tí socialist government bá wà kò ní sí nǹkan tó ń jọba níbẹ̀ wọ́n dẹ̀ bá lọ títí kó tó di pé wọ́n tún padà wọ́n tún ti ń jẹ ọba ń bẹ̀ wọ́n ti recognize àwọn ọba ìdílé ọba míì ti parun àwọn míì sì wà ń bẹ̀ àmọ́ wọ́n ṣètò tán fi dá padà so ibi táyé bá wà yí dé ní ilẹ̀ Yorùbá òun ni nǹkan tá à ń rí ní àsìkò tá a wà yìí so ó jẹ́ nǹkan kàyéfì. ẹ ṣeun kí máa kí àwọn èèyàn tó dúró tì
sì wá gbágbágbá bí ọ̀pọ̀ lóṣoko ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wòmí wọ Facebook. Bámi Akínadé Ládìgbòlú wọ́n wà pẹ̀lú wa. Bámi Wálé Adélakùn àwọn náà wà pẹ̀lú wa bọ́bá. Ẹ jẹ́ kí n sáré tara ṣàṣà. Bákan náà mo kí ọmọọba Ọládìgbòlú Muyideen Adékúnlé Àké àwọn náà wà pẹ̀lú wa lórí ètò. Kí n sáré tara ṣàṣà lọ sí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Bàbá, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe àgbéga fún àwọn baálẹ̀ ní ẹkùn Ọ̀yọ́ níbí. Àwọn Oyomesi wà lára wọn. A tún rí ọ̀nà sókun bábọ́bá pẹ̀lú bàbá ìyájì tó jẹ́ olórí ọmọọba. Ṣé kínní yìí sí ò ní fa àkóbá ńlá fún àpèrè Aláàfin? Ẹ ṣeun olóòtú. Personal opinion náà ni mo máa express fún nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́. Irú ẹ̀ ti kọ́kọ́ ṣẹlẹ̀ ní Ìbàdàn. À ń wo òye àmọ́ bí tí o ti fẹ́ gbà yọ. Àmọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó dàbí pé ó ti múra gbogbo eléyìí tipẹ́tipẹ́. Torí àwọn tí wọ́n gba lẹ́tà wọ́n ti gba lẹ́tà tipẹ́ tí wọ́n ní kó máa sọ fún ẹnì kankan. Kì í ṣe pé wọ́n ṣe gba lẹ́tà, wọ́n ti mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ wípé nǹkan tí ó fẹ́ ṣẹlẹ̀ nígbà tí wọ́n ṣe gba lẹ́tà ó tẹ́ wọn lọ́rùn pé nǹkan tí àwọn fẹ́ tí gómìnà tì wọ́n pé kán ṣe. Àmọ́ tá a bá tún fojú yẹn wò ká tún fojú ìmí wò pé ìmọ̀ràn láti sọ àwọn afọbajẹ àti àwọn olóyè ọmọọba ní Ọ̀yọ́ Kingdom di ọba aládé. Èmi ò rò yí pé gómìnà kan lè dédé dìde kó ní òun fẹ́ ṣe láì jẹ́ pé consultation wà pẹ̀lú àwọn èèyàn kan lọ́yọ̀ọ́, pàápàá jùlọ àwọn olóṣèlú àti àwọn tí ọ̀rọ̀ kàn jùlọ. Ní ti ọ̀rọ̀ àwọn baálẹ̀ mi fẹ́ mẹ́nu bà jùjùjù nítorí pé ọ̀rọ̀ kí wọ́n promote baálẹ̀ sí ọba ó ti wà ńlẹ̀. èmi bá sọ pé ó ti wà long overdue ní Ọ̀yọ́ tá a wà yìí. Ní àpèjúwe àwọn ìlú kan wà ní Èkó àti Ògùn State tó jẹ́ pé ìletò kéréje ni wọ́n ní ìgbà ayé àtijọ́. Nígbà táwọn jẹ́ ìletò kéréje, àwọn ìlú bíi Àpárá, àwọn ìlú bíi Ìṣẹ̀kẹ̀, ìlú ńlá tó jẹ́ pé ọba aládé ni wọ́n ní ayé ìgbà yẹn. Tí àwọn ìlú tá à ń sọ tán wà lẹ́kọ̀ọ́ yìí tí wọ́n jẹ́ nǹkan kan tó jẹ́ pé ìlú tó jẹ́ pé tẹ́ bá gbàbẹ̀ kọjá ẹ lè rí ju òrùlé bíi 4 lọ. Àmọ́ torí ọrọ̀ ajé Èkó èrò ti pọ̀ níbẹ̀, wọ́n ti kúrò ní baálé wọ́n ti di baálẹ̀, látòrí baálẹ̀ wọ́n ti sọ wọ́n di ọba tipẹ́tipẹ́ pàápàá tán ti di ọba ní Èkó àti ní Ògùn State. Tá bá fojú yẹn wò a rí pé àwọn baálẹ̀ ti wà ní agbègbè wa ń bí. Báwo ni ọ̀bọ sórí tí náà kí o ṣe. Tá bá sọ wọ́n di ọba aládé kárìn àpọ̀ iyẹni tí bàbá náà bá fẹ́ lọ bì kan tí wọ́n rí ọba aládé bíi 25 lẹ́yìn ẹ̀ kò tí ì burú jù. Torí historically àwọn tí wọ́n upgrade nínú àwọn baálẹ̀ yìí wọ́n ní ìlú, wọ́n ní kingdom. Gbogbo ìgbà tí Ọ̀yọ́lé ń jẹ́ Ọ̀yọ́lé tọ́yọ́ ò tí ì ní ìṣípòpadà wá síbi tá a wà yìí, ìlú ni wọ́n tí wọ́n ń ṣèlú wọn. Tẹ́ bá wo àgọ́ ọjà with due respect ẹ rí i pé tẹ́ bá ń rìn káàkiri ní ìsàlẹ̀ Ọ̀yọ́ ibẹ̀ lẹ ti lè rí the most ancient community tó pé tẹ́yìn náà bá wù ẹ́ pé àwọn eléyìí ti pẹ́ ń bí o, àwọn eléyìí ti pẹ́ o, torí wọ́n ti pẹ́ ń bẹ̀. Gbogbo àsìkò tí wọ́n sì ti kọ́kọ́ ń jẹ́ baálẹ̀ tẹ́lẹ̀ tó bá jẹ́ wípé Ọ̀yọ́ ò
kò kó wá síbí láti wá máa gbé láàrin wọn, wọ́n á ti dọba tipẹ́tipẹ́. Tẹ́ bá wo ìṣẹ̀kẹ̀, history ìṣẹ̀kẹ̀, mo ní ọmọ ìṣẹ̀kẹ̀ kan tó jẹ́ pé a jọ share ẹ̀ dáadáa. In fact wọ́n ní ruling houses ní ìṣẹ̀kẹ̀ tó jẹ́ pé ọba ni wọ́n ń jẹ ní ayé àtijọ́. Àwọn ọba yìí kò ṣe pé wọ́n déédéé jẹ́ o, ńgbà tí wọ́n tún kóra pọ̀ tí wọ́n dé Ọ̀yọ́ ń bí, kò ṣèṣẹ̀kẹ̀ nìkan, gbogbo wọn àti Ajagba ní, àtẹ̀sìn ẹ̀lẹ́ ní, àtọ̀tẹ̀fọ̀n àti Akéètàn, Òjòǹgbòdú, Gúdùgbù, gbogbo wọn pátá ọba aládé ni wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọba aládé ni wọ́n. Nígbà tí wọ́n sì di pé wọ́n darapọ̀ mọ́ wa, nǹkan tó ṣẹlẹ̀ sí wọn ó fẹ́ dàbí demotion, òun ni nǹkan tó ṣẹlẹ̀ sí wọn. So tí irú àwọn yẹn tí àgbéga bá wọn, ó ti wà long overdue, and èmi rí i pé ó jẹ́ nǹkan tí ó máa ṣe Ọ̀yọ́ Kingdom ní àǹfààní. Torí báwo ni ọ̀bọ ṣorí tí náà kí o ṣe, àbí níbi tí àwọn ancient orí adé tó wà nínú ìlú tiwa tí wọ́n bá lọ bì kan, àwọn ìlú tí ò jẹ́ nǹkan kan nígbà táwọn ti ń jẹ́ ọba, tán bá wá tò gbogbo wọn pọ̀, tán wá ń fa àwọn yẹn ṣe ọba, tán ń introduce wọn bí ọba, tán wá kó àwọn yẹn sẹ́yìn pé ààyè baálẹ̀ ní kẹ́yìn lọ jókòó sí, kì í ṣe nǹkan tí ó lè mú inú wọn dùn. Inú dídùn náà ló mú kóríyá wá. Èmi tiẹ̀ ròyìn pé kábíyèsí Adéyẹmí 3 àwọn gangan ló yẹ kán ti ṣe ètò yẹn láti upgrade àwọn baálẹ̀ tó wà ní abẹ́ àkóso Aláàfin tipẹ́tipẹ́. Ṣẹ́wárí ti Oyomesi, ìyẹn ló yà mí lẹ́nu gan, torí pé àwọn Oyomesi tí wọ́n gbadé nísìn àwọn méjì ni. Oyomesi yẹ kó jẹ́ méje. ọ̀nà sókun náà wà mẹ́. Wọ́n sí nínú Oyomesi. Àní lára àwọn tí wọ́n. Another category nìyẹn. Another category. ọ̀tọ̀ Oyomesi ni mò ń sọ nísìn. Torí in law mi ò ń ṣe lọ́ọ̀yà o, àmọ́ mo mọ̀ yí pé ẹ̀tọ́ tó bá tọ́ sí ẹni tó pè l'Ọ̀yọ́mèsì tí a dẹ̀ sọ yí pé Báṣọ̀run ni wọ́n ń jẹ́ o, Akínikú ni wọ́n ń jẹ́ o, Alápinni ni wọ́n ń jẹ́ o, ẹ̀tọ́ tó tọ́ sí àti ipò tó yẹ kó lò, tó bá sọ pé His Royal Majesty lòun, ẹ̀tọ́ yẹn á fòrò. Nítorí pé tí wọ́n bá kà nínú òfin wa ní nǹkan tó wà lákọọ́lẹ̀, ẹni tó gbọ́dọ̀ jẹ́ Ọ̀yọ́mèsì kò gbọ́dọ̀ jẹ́ His Royal Majesty, ó gbọ́dọ̀ jẹ́ Ọ̀yọ́mèsì ni, which is High Chief ló yẹ kó jẹ́, ó dẹ̀ wà hereditary. Àmọ́ ọba tí wọ́n dà nísìn, ibo ni kingdom ìkọ̀ọ̀kan wọn, ibo ni kingdom wọn, àwọn wo ni subject wọn. A gbọ́ pé gómìnà fi wọ́n lọ́kàn balẹ̀ pé àwọn máa kọ́lé fún wọn, àwọn dẹ̀ máa ra mọ́tò fún wọn, but for how long ni wọ́n máa sustain ní promise yẹn? Ṣé wọ́n tiẹ̀ máa fulfill ẹ̀ gan-an náà? Torí kò yé èmi náà, bí ó ṣe yé gbogbo èèyàn náà ni kò tí ì yé èmi náà. Ní ti àwọn olóyè ọmọọba, ẹ mọ̀ pé bàbá Ìyájì ọmọ ìyá wọn bàbá lòun àti Àtìbà, bẹ́ẹ̀ náà ni Agúnpòpò. Tẹ́ bá wo àwọn tí wọ́n jẹ́ olóyè ọmọọba tí wọ́n ń pè ní titled princes ní Ọ̀yọ́ tá a wà yìí, wọ́n fi àyè yẹn wọ́n fi settle wọn pé kán má máa contest, kán má máa du ipò àti jẹ ọba, wípé ẹ̀yin ẹ máa jẹ́ ọmọọba, kẹ́ máa protect ọmọọba, kẹ́ máa protect ipò Aláàfin, kẹ́ máa jẹ́ mábọ́lá jẹ́, kẹ́ máa protect ọlá. Àmọ́ ìdílé kan náà ni ó ń jẹ ọba, léyìí tó jẹ́ pé ó kù díẹ̀ káàtó.
torí ìdílé tèmi jókòó yìí ọba tọ́ sí wa nídìílé wa bàbá tiwa ti jọba ó dẹ̀ lórúkọ nínú tàn nǹkan tó fi ń pe Ọ̀yọ́ ní òjòpá ṣẹ̀kẹ̀rẹ̀ gangan Aláàfin Onísìlé Ògbólú Akájégẹṣin òun ló kírètì ṣẹ̀kẹ̀rẹ̀ tó ornament ẹ̀ tó fi jẹ́ pé ọba ń jó ṣẹ̀kẹ̀rẹ̀ a gbọ́dọ̀ sọ pé old dynasty ni because by heredity ni gbogbo èèyàn tó bá ní òun ní entitlement láti jọba ṣó ti yẹ yín sìn àwọn Olúsàmì ọmọ Aláàfin Òjìgí ni wọ́n àmọ́ torí àwọn márùn ló wà ní ààyè yẹn tá bá mú bàbá Ìyájì àmú Àtíngísì àmú Olúsàmì àmú àrólé ọba àwọn àmú Agúnpòpò ó dàbẹ́ ni pé àrólé ìyá ọba náà máa ń kún wọn náà fi lè gbé 6 àmọ́ Agúnpòpò àti bàbá Ìyájì siblings náà jẹ́ sí Àtìbà so táwa yòókù bá ń claim pé bàbá wa ti jọba rí táwọn bá claim pé bàbá tiwọn náà ti jọba rí the same ọba tó bí Àtìbà ló bí wọn so dynasty Àtìbà dynasty Abíọ́dún Adégòólú tó jẹ́ bàbá wọn òun ni wọ́n á represent àwa tó kù ìgbà tí kábíyèsí Adéyẹmí gbéṣẹ́ a kọ lẹ́tà àgbà lọ́ọ̀yà a ṣe press conference tá a sọ fún onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé tó jẹ́ gómìnà gómìnà sọ wípé òun ò ní fọwọ́ kan ètò tó wà ńlẹ̀ rárá ètò tóun bá náà lòun á tẹ̀lé kò gba ìmọ̀ràn wa kò gba request wa wípé expand the number of ruling houses tó wà lọ́yọ̀ọ́ tó ní abániódà a máa jẹ́ orúkọ tá à ń jẹ́ a jẹ́ pé àsìkò tí tó ni àmọ́ ṣe ti pé ayé ń yí nísìn ayé ń yí òun ni pé tí bàbá Ìyájì tó bá gba adé tó dádé ọba ibo ni bàbá Ìyájì nígbà tó jẹ́ pé ọmọ ọba ni olórí ọmọ ọba ni tí ọ̀nà Ṣókùn tó bá dádé ó yẹ kọ́nà àká náà kò dádé tí ò bá jẹ́ ojúṣàájú òun ni mo fi wò wípé wọ́n ti kí ẹsẹ̀ òṣèlú bọ̀ àwa ò jà fitafita pé a fẹ́ dádé nǹkan táwa fẹ́ jà fún ni pé ẹ fi wá sórí list number of ruling houses ẹ include wa sí ruling houses tó wà lọ́yọ̀ọ́ ìgbà yẹn ni wọ́n á ṣe déédéé wípé àwa tá jẹ́ Ọ̀yọ́lé dynasty tí wọ́n bá ti ṣe yẹn àwa ò sọ pé a fẹ́ jẹ parallel ọba torí gbogbo eléyìí tó ń jẹ nísìn parallel ọba ni yàtọ̀ fún ti àwọn aláwòrò tí mo ti kọ́kọ́ dárúkọ torí pé láti ìgbà tó ti pẹ́ ni àwọn aláwòrò náà ti kóra wọn jọ wọ́n ní association tó máa ń ṣe tó ń pè ní Ọ̀yọ́ Homestead Owners Association tó máa ń ṣe gbogbo àwọn àgọ́ oníjàbàtà elépèsèkè gbogbo wọn náà wà ń bẹ̀ alágọ̀ ọjà gbogbo wọn ni wọ́n jọ ń ṣe ìpàdé yẹn tipẹ́tipẹ́ kó tó di pé gbogbo ọ̀rọ̀ eléyìí ó ṣẹlẹ̀ kan tí ìpàdé wọn máa dálé lórí èmi ò mọ̀ àmọ́ mo mọ̀ pé a máa dá lórí emancipation fún àti ní àgbéga ẹ ṣeun kò jẹ́ bó ṣe jẹ́. ẹ jẹ́ kí n kí àwọn tí wọ́n wà pẹ̀lú wa lórí ìkànnì wòmíwọ́ ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wòmíwọ́ Facebook mo ti rí bàbá wa Ọ̀yọ́ lọ láwà ẹ ṣé wọ́n wà pẹ̀lú wa bọ́bá bọ́mbà bàmí ẹyin adé Patrick Sẹ́gun wọ́n wà pẹ̀lú wa ààrẹ òtítọ́ nífà àdúpọ̀lọ́ yìí o bákan náà ọ̀nàdébù gbẹ̀mí débẹ̀ Ọláyiwọlá owó àbàjọ máàkì ẹ ṣé àdúpẹ́ bákan náà Akin Adé ládìgbòlù àdúpọ̀lọ́ yìí o.
bàbá wa ẹ jẹ́ kí n sáré ta kò tó béèrè ẹlẹ́ẹ̀kẹrin sí yín ní orí ẹ̀rọ ayélujára níbi tí ayẹyẹ ìfinijoyè náà a rí bí wọ́n ṣe kọ orúkọ àwọn tí wọ́n gba adé lọ́jọ́ yìí bíi àpẹẹrẹ alágò ọ̀fọ̀ àgọ́ elépè ìsẹ̀kẹ̀ nígbà tí wọ́n kọ ọ̀kan lára tí wọ́n kọ bàbá wa Ìbà Sàmù tó jẹ́ ọ̀kan lára àwọn Ọ̀yọ́mèsì wọ́n kọ ní Ìbà Sàmù of Ọ̀yọ́ Empire. Ìbéèrè mi níbẹ̀ ni pé ṣé Ọ̀yọ́ Empire sì wà síbẹ̀ torí pé àwọn èèyàn míì tiẹ̀ máa ń sọ pé ká gbàgbé nípa Ọ̀yọ́ Empire wọ́n ló ti wó. ẹ ṣeun àwọn tí wọ́n ń sọ pé Ọ̀yọ́ Empire ó ti wó wọ́n nídìí tí wọ́n fi ń sọ bẹ́ẹ̀ because kí ló ń jẹ́ empire agbára ìlú ńlá tó ní jagunjagun kò sí nǹkan tó ń jẹ́ empire tó bá ti ní military might so ní ayé òde ìsìn kò sí nǹkan tí a rí tí a fi lè sọ pé empire exist kò sí nǹkan tí a rí tí a fi sọ pé empire exist a lè máa refer sí empire because a ní yé máa refer sí because heritage wa ni legacy àwọn bàbá wa ni pé wọ́n establish nǹkan tó ń pè ní empire àwa kọ́ la pè lẹ́mpire ilẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ń pè láyé ẹ̀gbà náà àwọn òyìnbó náà dé náà wò yí pé ó meet up pẹ̀lú characteristics nǹkan tó ń fi lè pè ní empire torí pé àwọn náà mọ̀ pé nǹkan tó ń jẹ́ empire lọ́dọ̀ àwọn empire tó ti wà tipẹ́ bíi Persian empire bíi Ottoman empire bíi Roman empire bíi British empire mọ̀ wọ́n ti wò yí pé Ọ̀yọ́ nǹkan tó ń jẹ́ ilẹ̀ Ọ̀yọ́ yìí ó meet gbogbo requirements àti characteristics tí empire gbọ́dọ̀ ní pé kílù kan wà ní ojú kan kó máa control bíi 300-400 kilometres of territory far away kó jẹ́ pé àti Yorùbá àtẹni tí ò sọ Yorùbá òun ni wọ́n kó sí abẹ́ àkóso ẹnìkan tí wọ́n ń pè ní emperor tó sì jẹ́ pé àti àṣà àti ìṣe ìlú yẹn ni wọ́n ń spread tán fi ń influence gbogbo ibi tán bá lọ gbogbo ìṣe tí wọ́n fi ń jagun gbogbo ẹ̀ náà ń tàn káàkiri gbogbo ibi tán bá lọ wọ́n sì ní nǹkan tá a lè pè ní equivalent of ambassador ayé ìsìn which is àwọn ajẹ́lẹ̀ tó ń fi sí àyè kọ̀ọ̀kan pé kán máa jẹ́ àbọ̀ fún emperor tó ṣe olórí ìlú kò sí gbogbo wọn yẹn mọ́ ní ayé ìsìn tabakàn ń sọ pé empire is historical narrative ni pé a kàn make reference sí because gbogbo empire náà tó ti kú wọ́n ṣe make reference sí wọ́n ṣe make reference sí Ottoman empire wọ́n make reference ní gbogbo ìgbà sí Songhai empire Kanem-Bornu empire wọ́n make reference àwọn Benin wọ́n lè flaunt empire wọn lẹ́ni time ìṣẹ́jú wọ́n ti flaunt ẹ̀ fún ẹ pé ọmọ Benin empire ni wá ọmọ Benin empire ni wá so àmọ́ Benin empire náà Benin city gangan àwọn èèyàn wo ló ń control ní òde òní gbogbo bí tán tàn ká ni àwọn yẹn náà ti di olómìnira tí wọ́n lè control ọmọ tẹ́ bá nǹkan tí wọ́n kọ pẹ̀lú Ìbà Sàmù bóyá confusion bóyá omission ni mi rò pé Ìbà Sàmù ló máa sọ fúnra rẹ̀ pé ẹ kọ síbẹ̀ pé èmi ni Ìbà Sàmù of Ọ̀yọ́ empire àwọn tó lè kọ́ àwọn náà ni wọ́n ń tako Aláàfin lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ empire because state government ni so èmi rí i pé contradiction ni on their part tá a bá dẹ̀ tún pè ní contradiction bóyá a máa pè ní hypocrisy tó ti yẹ yìí sìn wípé ẹ̀yin lẹ ń sọ pé Aláàfin kó má claim Ọ̀yọ́ empire mọ́ ẹ̀yin lẹ wá fẹ́ fìyàn jẹ ọba lábẹ́ Aláàfin nílùú Ọ̀yọ́ ẹ tó wá kọ síbẹ̀ pé Ìbà Sàmù of Ọ̀yọ́ empire tí Ìbà Sàmù bá jẹ́ of Ọ̀yọ́ empire ọ̀nà sókun kí ni kó jẹ́ kí ni kó wúlò ẹ̀ jẹ́ ẹ bá dẹ̀ wá kọ ọ̀nà sókun síbẹ̀ of Ọ̀yọ́ tó àmọ́ èròǹgbà wọn tí wọ́n fi kọ́ mi sì lè bá wọn ronú
lè bá wọn ronú. wọn lè delegate yẹn fún mi kò ṣeé ṣe. àdúpẹ́ ẹ ṣeun àwọn èèyàn míì wọ́n tún ti ń tẹ àtẹ̀jíṣẹ́ sí wa wọ́n ń kí wa lórí ètò bàbá Dàpọ̀ Ọlákùlẹ́yìn wọ́n ní ẹ̀kú òun bákan náà bàmí Wálé Adélakùn wọ́n ní ẹ̀kú ètò ọ̀yọ́ ò ní bàjẹ́ bàmí ẹ̀yìn adé Patrick Ṣẹ́gun lẹ́ẹ̀kan sí àwọn náà ní wọ́n ní keep it up bákan náà bàmí Gbémisọ́lá Ṣínà wọ́n ní well done bro bákan náà rí Aláàjì Àkànní Ọlọ́run ló ṣètò ayé àwọn náà ń kí wa ń bí bákan náà Ọlálékan Ọlálérè àwọn náà wà pẹ̀lú abọ́bá bọ́mbà ẹ máa tẹ àtẹ̀jíṣẹ́ yẹn sì máa ṣí rẹ̀ ẹ máa ṣí rẹ̀ kí àwọn èèyàn wa kí nǹkan tó ṣókùnkùn sí wọn kó lè bá jẹ́ ìmọ́lẹ̀ ètò tí a gbé wá sórí ètò yìí iná la pè ní gbàgede ọ̀rọ̀ lẹ́tọ̀ ètò ní gbàgede ọ̀rọ̀ àkọlé tí à ń gbéyẹ̀wò náà ni nígbà tí àfọbàjẹ́ bá di ọba bíi àpẹẹrẹ àwọn Ọ̀yọ́mèsì kíni ṣíṣe ìbéèrè tí mo fẹ́ béèrè báyìí tí n bá ti béèrè léyìí tán ìbéèrè níwájú mi ń bì í yóò máa ṣẹ́kù bíi méjì tí màá fi yọ̀ǹda àlejò wa lórí ètò fún ti àṣálẹ̀ yìí ìbéèrè tí mo fẹ́ béèrè náà ló ń sọ wípé tẹ́ bá fẹ́ pè wọlé 09033185310 tàbí kẹ́ ẹ pè sórí 08108133100 nọ́mbà tó lè já sí ìkànnì ajíṣebí Ọ̀yọ́ ni bàbá wa ìbéèrè tí mo tún fẹ́ béèrè ní bí a ṣe ti ọwọ́ òṣèlú bo àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá ìjẹ́ àṣà àti ìṣe wa ní ilẹ̀ Yorùbá ó ní ọjọ́ iwájú bí bá a ṣe ti ọwọ́ àṣà àti ìṣe bí a ṣe ti ọwọ́ òṣèlú bọ àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá ìjẹ́ àṣà àti ìṣe wa ní ọjọ́ iwájú bí nílẹ̀ Yorùbá. ẹ ṣeun olóòtú ní personal opinion mi kò dájú wípé àṣà àti ìṣe wa ó ní ọjọ́ ọ̀la ní ọwọ́ àwọn olóṣèlú torí láti tipẹ́tipẹ́ láti bí around 40s àbí around ìgbà tán ti ń dá ẹgbẹ́ òṣèlú sílẹ̀ ni àwọn ẹgbẹ́ òṣèlú ni wọ́n ti fẹ́ buyì kún ipò ọba wọ́n ṣe gbogbo nǹkan tán lè ṣe láti rí i pé wọ́n yọwọ́ róòlù ọba kúrò nínú constitution gbogbo ìgbà tí wọ́n ń jókòó tí wọ́n ń ṣe constitution conference tí wọ́n ń ṣe a rí i pé ìgbà tí àwọn òyìnbó gan tẹ̀ sí wà pẹ̀lú wa tán wọ́n lè máa ṣe ìjọba amúnisìn o àmọ́ wọ́n bu ọlá fún àwọn ọba dé ààyè kan torí wọ́n ṣe ètò kan tó ń pè ní indirect rule so wọ́n ń ṣe ìlú through àwọn ọba àmọ́ gbà tí àwọn olóṣèlú wa tí ọ̀làjú dé táwọn kàwé tán ti lóyìnbó dé tán fẹ́ kẹsẹ̀ bọ ọ̀rọ̀ politics pé à ń ṣe ìlú tí wọ́n ń dá ẹgbẹ́ òṣèlú sílẹ̀ wọ́n wò ó pé kí làwọn ọba yìí mọ̀ arúgbó ni ọ̀pọ̀lọpọ̀ wọn kàwé wọn ṣe kankan ayé fanlétè tutọ́ náà ń jẹ ẹjẹ́ gba gbogbo nǹkan tó ń ṣe yìí kúrò lọ́wọ́ wọn gbogbo bí Aláàfin ṣe jẹ pírẹsidẹ́ǹtì fún Ọ̀yọ́ province tí àwọn ti Àkárìgbò àti ti Àwùjalẹ̀ tán jẹ Tálákè jẹ tí Òsèmáwé ti Oǹdó tó náà jẹ kò tẹ́ wọn lọ́rùn wọ́n mọ̀ pé báwo la ṣe lè ṣẹ́ àwọn eléyìí ní apá ẹ rí i pé ká tó gba òmìnira ní gbogbo 50s yẹn wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní dethrone àwọn ọba ni ó ní iye ọba tán dethrone torí kò tẹ́ wọn lọ́rùn so èmi wò ó pé the same agenda náà sì tún execute lọ báyìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ àwọn olóṣèlú Ọ̀yọ́ náà ni wọ́n hun gbogbo ète pé Aláàfin tó gbéṣẹ̀ ó lágbára lórí àwọn politically àmọ́ Aláàfin tó fẹ́ jẹ nísìn o àwọn fẹ́ gbégi dínà bí a ṣe ní agbára politically nǹkan àwọn lẹ́yìn tá a bá ń tanra wa jẹ agenda tí wọ́n ní gangan nìyẹn wípé àwọn ń fẹ́ àwọn ọba tó yẹ pé táwọn bá jókòó sínú yàrá àwọn á pè lórí fóònù pé ó yá lágbájá máa bọ̀ mo fẹ́ rí ẹ báyìí ni mo nílò nǹkan báyìí wàá sì máa ṣe fún mi lẹ́sẹ̀kẹsẹ̀ ni so tí trend yìí tó bá continue
à gbé ojú àṣà wa à fi gbolẹ̀ ẹ rí i pé àtẹ̀tí fi ń gbolẹ̀ náà ní gbogbo ọ̀nà tẹ́ bá wò gan nínú ẹbí nínú ìdílé kọ̀ọ̀kan gbogbo nǹkan tó ń jẹ́ àṣà àfẹ́ tẹ̀lé mọ́ ẹ̀sìn ó gba díẹ̀ civilization westernization ó gba díẹ̀ so tábà wá ń bá lọ bẹ́ẹ̀ tí ó bá fi tó 50 ọdún àrípá àwọn kankan wà tó ti máa lọ tó ti máa parẹ́ tá à ní í ṣe mọ́ bá ṣe ń ṣe ẹ wo bá ṣe ń ṣèkómọ tó jẹ́ ti ìbílẹ̀ ti Yorùbá gan ta ló ń ṣèkómọ bẹ́ẹ̀ mọ́ tó bá bímọ kó bomi tútù sí lẹ́nu kó fúnrèké sí lẹ́nu kó tọ́yìn sí lẹ́nu kò sẹ́ni tó ń ṣe gbogbo ẹ̀ mọ́ orúkọ tá a tún wá ń sọ mọ́ ẹlòmíì ò tẹ̀ fẹ́ kán pọ̀ mọ́ òun lórúkọ Yorùbá orúkọ tí ẹ̀sìn tó bá ń sìn níwájú àwọn orúkọ kan tó wá wà tó yẹ pé pure English name ni bí kọ́ mo máa jẹ́ favour kọ́ mo máa jẹ́ rejoice kọ́ mo máa jẹ́ magnificent kọ́ mo máa jẹ́ merciful so ẹ rí i pé a ti kó wọnú ẹ̀ gidi gan so eléyìí táwọn olóṣèlú bá wa kìbọ̀ yìí náà o tógun bá jẹ lọ ọgbọ̀n àjẹbọ ìpa tó ń para ẹni tó lóun pàjá o kò sí nǹkan tó lọ tí ò ní lẹ́yìn kò sí tó lóṣèlú bá gbàjọba mọ́ gbogbo àwọn ọba lọ́wọ́ tó ní òun fẹ́ máa fún wọn ní sálárì kan òun fẹ́ máa ṣe pọ̀ kó má play role kankan mọ́ ẹ má dá sọ̀rọ̀ lẹ̀ mọ́ ẹ gbọ́dọ̀ talẹ̀ ẹ má dá sọ̀rọ̀ à ń parí ìjà mọ́ tó bá tún wá yá wọ́n á tún wá gbégi bẹ́ẹ̀ à ń ṣòro à ń ṣọdún eégún wọ́n á ní kí gbogbo yín ẹ máa kó eégún yín bọ̀ wá bàdàn kẹ́kọ̀ọ́ máa wá ṣe parade ọ̀bí carnival oníṣègùn ìlú kọ̀ọ̀kan mọ́ díẹ̀ ni wọ́n á gba gbogbo ẹ̀ kúrò lọ́wọ́ àwọn ọba tí ọba tó yẹ pé ọba kan máa wà láàfin ni kò ní sí èèkan tó ń ṣe àwọn subject gan ò ní mọ̀ pé ọba wà láàfin àwọn ìlú kan wà tó yẹ pé wọ́n ṣe wà nìyẹn ò tẹ́ bá délẹ̀ Ìgbò wọ́n respect ọba rárá fún nǹkan kan wọ́n sin ọba báwa ṣe ní àwọn ìdílé tó jẹ́ bí administrative work náà ń ṣe láàfin ilẹ̀ Ìgbò ẹ̀ lè rọ́bà wọn kó máa lọ kán rí aids kó tẹ̀lé tó jẹ́ hereditary aids tó máa tẹ̀lé ẹ̀ lè rí so àwa náà ń bá bọ̀ wá bẹ̀ díẹ̀díẹ̀ afẹ́ bá débẹ̀ náà. ẹ ṣeun bàbá ẹ káàbọ̀ fáǹfààní ẹ̀yin tí ẹ mọ àlejò tí a gbé wá àgbà ọ̀jẹ̀ ìlú mọ̀ọ́ká ọ̀jìnmí tó ń gbé àṣà àti ìṣe ilẹ̀ adúláwọ̀ lárugẹ tí a mọ̀ wọ́n sí pan africanist ọmọọba sheriff Adebayọ Onisile ojú ni wọ́n kì í ṣàìmọ̀ fólókò gbajúgbajà ni wọ́n òkú ọ̀rọ̀ ó ń ti ẹnu ìbọn wọn jò kò ní bàjẹ́ fún yín ara òní níyìn torí àwọn apápá báyìí là bẹ́ẹ̀ tún bí gìjàgìjà yìí là bẹ́ẹ̀ kó ibi fítà báyìí là nítorí eréfè ìtàgbẹ́ báyìí là bí ajílẹ̀ kége òjòjò ní sowó kọ́mọ̀lẹ̀ nájà kòkò lára ọ̀tá lè ara yóò máa lé òkò nílé lè sakọ́dára kó apá máa ń lé àdúgbò àwọn èèyàn tó ti wà pẹ̀lú wa ń bì í ìbéèrè méjì mo ní ṣùgbọ́n kọyọ̀ kan torí mo ti rí ẹnìkan tó ti tẹ àtẹ̀jíṣẹ́ ìbéèrè kan sí mi ń bì í tẹ́ ẹ bá ti rí dáhìn léwu ìbéèrè ẹ̀yọ̀ kan sí lábàá yọ̀ǹda yín lórí ètò ẹnìkan bì í wọ́n kọ́ ń kí yín náà ẹnìkan bì í wọ́n kọ́ ń kí yín ọlálérè wọ́n ní God bless you sir for saying the truth wọ́n ń kí yín bákan náà bàbá wa King Jerry wọ́n ní ẹ̀kú ètò bákan náà Abdulwais ẹlẹ́kọ̀ọ́ àgbà wọ́n ní ẹ̀kú ètò láti ìsàlẹ̀ Ọ̀yọ́ adúpẹ́lọ yìí o bákan náà gbẹ̀mí sọlá ṣínà wọ́n ní kí ni solution now kì í tó jẹ́ ìbéèrè wọn for Oyomesi wọ́n ní ṣé wọ́n yan Oyomesi míì ní ìbéèrè nu o mo sì ń bọ̀ tẹ́ dáhùn rẹ̀ bákan náà Bákàrè Tajudeen wọ́n ní ẹ jẹ́ kí gbogbo Ọ̀yọ́ dúró ti ọba Aláàfin bákan náà bàmí Fatai Bandele Olúṣọlá Ìṣọ̀lá Ọmọládélé Asúdẹdẹ wọ́n ní interesting expose adúpẹ́lọ yìí bákan náà ààrẹ òtítọ́ nífà wọ́n ní olóòtú ọ̀rọ̀ kò tí ì tó sọ ọ̀rọ̀ ń bọ̀ wọ́n ní ọ̀rọ̀ tó ń bọ̀ lọ́jọ́ iwájú nu kọ́lọ̀ ń kó sàánú yọjọ́ bá gbogbo aláyé ni lágbà lọ́wọ́ lọ bákan náà Telamaruf Adeniyi wọ́n ní I'm telling you traditional situations are finding a way social media play major role in dismissing it kọ́lọ̀ ń kó sàánú ìbéèrè tí ẹni ìbéèrè náà ni mo fẹ́ kẹ́ ẹ dáhùn bàbá wọ́n ní
kí ni solution fún àwọn Ọ̀yọ́mèsì wọ́n ní ṣé wọ́n yan Ọ̀yọ́mèsì míì ní ìbéèrè ló. ẹ ṣe gan ni olóòtú ẹ rí i pé ètò tí wọ́n gbé kalẹ̀ gan ó ní kọ́nu kọ́ọ̀ nínú ṣe rí ìgbà tí wọ́n ṣe bíìlì tí wọ́n ṣe tí wọ́n fi ní àwọn tún ipò alága lọ́balọ́ba ṣe ìgbà tẹ́mi kọ́kọ́ rí list yẹn torí kan náà àwọn olóṣèlú yẹn pè mí nígbà tí mo make reaction mi known ó pè mí ó wá ń béèrè àwọn kan lọ́wọ́ mi pé ṣé ó dáa báwọn ṣàmúṣe ń jìyà ẹni ṣé wọ́n gbọ́dọ̀ fi wọ́n jọba ní ṣé wọ́n gbọ́dọ̀ mo wá sọ pé tí Ṣàmú bá jẹ ọba kò sí problem kingdom ẹ̀dá wọ́n define ẹ̀ kò sọ nǹkan kan àmọ́ nǹkan tí mo ṣáà gbọ́ náà ni pé wọ́n fẹ́ kọ́lé fún wọn wọ́n fẹ́ ra ọkọ̀ fún wọn ni wọ́n fi ṣe nǹkan tó ń ṣe fún àwọn mélòó nínú Ọ̀yọ́mèsì tó jẹ́ 5 ni wọ́n ṣe léyìí fún tẹ́ bá tún wá wo list tí mò ń sọ yìí wọ́n wá place Ṣàmú above Báṣọ̀run níbẹ̀ bọ́ mi mọ̀ bóyá wọ́n ti lọ readjust ẹ̀ so àbọ̀ ní hierarchy àwọn Ọ̀yọ́mèsì ẹ rí i pé Báṣọ̀run ni number 1 so bí Ṣàmú ṣe wá di number 1 kì í ṣe ẹni tó jẹ́ tó di ipò Ṣàmú tèní ìmú gangan là ń yọ pé title là ń sọ là ń rí fáàsì tá a bá ń sọ̀rọ̀ title yẹn gangan ni bó ṣe wá débẹ̀ ẹ rí i pé ó ti lọ́wọ́ nínú tó fi di pé àti ọ́fíìsì gọ́fúnà náà ti tún hierarchy Ọ̀yọ́mèsì náà ti rearrange ẹ̀ fúnra wọn tógun bá jẹ lọ ọgbọ̀n á jẹ bọ̀ kò síbi tó ti ṣerú ẹ̀ àwarawa nímọ̀ba o ẹ jẹ́ ká mọ̀ba ara wa Olúgbọ́n ó dọ̀wọ́ rẹ Àrẹ̀sà ó dọ̀wọ́ rẹ o Oníkòyí ó dọ̀wọ́ rẹ àwarawa nímọ̀ba ní eléyìí tí wọ́n béèrè yìí pé kí ni solution solution wà lọ́wọ́ Ọlọ́run Èdùmàrè tó ju gbogbo wa lọ èmi ò ṣe ìjọba mi ò ń ṣe aláṣẹ nínú ìlú ọmọ ìlú lásán ni mí bí mo ṣe wà yìí mi ò lè ọmọọba ni bí mi ò lè dínà ìpọ̀ ọmọọba ni mí mo máa ń fi ọwọ́ ẹ̀ gbárí gbogbo bíkíbi tí n bá lọ ni ọmọọba ni mí bá dẹ̀ tí ọkọ̀ bá ní kò rí bẹ́ẹ̀ màá sọ fún ẹ lọ wòwe lọ gọ́gù orúkọ báyìí nǹkan tó bá gbé jáde fún ẹ ìtumọ̀ ẹ kò ká kò rẹ̀ ń ṣe pé wọ́n ń kọ síyàn wájú nínú ṣe àtiwá náà láti mọ ìdílé tó ń kálukú ti wá. ẹ ṣeun bàbá ẹ ṣeun mo ń kí àwọn onígbọ̀wọ́ wa lórí ètò yìí Asdam Solar láti ilẹ̀ Ìbàdàn Easy Court àwọn náà wọ́n so onígbọ̀wọ́ fún wa Lumatech láti ilẹ̀ Ọ̀yọ́ àwọn náà wọ́n ṣe onígbọ̀wọ́ fún wa ìbéèrè tí ó gbẹ̀yìn tí mo máa béèrè ìbéèrè yìí náà dẹ̀ dàbí ọ̀rọ̀ yànjú bàbá kí ni àmọ̀ràn yín fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá gómìnà àwọn olóṣèlú lápapọ̀ fún ọjọ́ iwájú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. ẹ ṣayé eré kó dára ẹ ṣayé eré kó dára o ẹni ayé kan ẹ ṣayé eré kò jù bẹ́ẹ̀ lọ. Rocky Best mo dúpẹ́ lọ yìí o àwọn náà wọ́n ní very interesting program adúpẹ́ ọmọ àfijù wọjà àwọn àrìngbẹ́ndẹ́kẹ́ ìran ọ̀bùn wọjà àwọn apáradìrẹ́dì bàbá ṣé orin iná lẹ fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ilẹ̀ fún gómìnà ilẹ̀ tó fún àwọn. kó ń kálukú kó ṣayé rè nǹkan tán bá ṣe òun náà ròyìn nǹkan tẹ́fún ṣe tán ṣe à ń ròyìn nǹkan tí Basọ̀run Gáà ṣe à ń ròyìn nǹkan táwùlẹ̀ ṣe à ń ròyìn nǹkan táfọ̀njá ṣe à ń ròyìn. Ààrẹ Ọ̀nà Kakanfò tàkọ́kọ́ kòkòrò gangan láti ìlú Ìwòyè ní Republic of Benin nǹkan tó ṣe tí Ọ̀yọ́ Empire tó fi expand à ń ròyìn ẹ̀ kan tó ń kálukú bá ṣe náà nìkan tí bàbá wa Awólọ́wọ̀ ṣe
à ń ròyìn ẹ̀ títí so gbogbo àwọn tó wà nípò agbára lẹ́nìí àti dáadáa tán ṣe àti èyí tó kù díẹ̀ káàtó sí gbogbo àwọn tó kọwọ́ bọ ìtàn tí wọ́n ń rò bí ìgbà tí wọ́n ń forógùn rọ́kà àti àwọn tó kọwọ́ bọ ètò ìṣèlú ti ọ̀nà ìṣẹ̀ṣe àbí ti tradition wa tí wọ́n fẹ́ dorí ẹ̀ kodò a máa ròyìn wọn náà ni a máa ròyìn wọn bí ṣe tọ́ bó ṣe yẹ ìmọ̀ràn kankan ojú pé kó kálukú ṣayére tó bá ti kọ̀dí sí ẹ báyìí ṣe dáadáa jẹ́ kí wọ́n ròyìn tiẹ̀ ní ti dáadáa torí orúkọ ò ní parẹ́ o bóyá jẹ́ nìyẹn. ẹnìkan tó wà pẹ̀lú àmì akin pẹ̀lú mi wọ́n ní I'm greeting you the respect and much honour sir but I want to notify you of issue between Kwara State government and Oba of Sao and Jeba, these two king and paramount Yoruba king in Kwara State. So because both of them refuse to pay homage to significant emir of Ilorin, then the governor of Kwara State refused to pay their salary since 2003 till today. Because beside, people have started calling on Alaafin Ikubabayeye for intervention between Jeba is still because Jeba is still one of the ton migrate from Oyo Ile. Your intervention is much needed, sir. God will continue use you to be corrected all the wrong in Yoruba land. Thank you, sir. ṣé mi èmi kìíní náà ni wọ́n ní máa correct gbogbo wrongs. ọlọ́run fagbára yín ká bákan náà. ṣé mo fẹ́ di ààrẹ ni. ṣé mo fẹ́ dà ààrẹ ni. In actual fact gbogbo story yìí ni mo mọ̀ tá a mọ̀ láti lẹ̀ wá. ẹ rí i pé ìgbà tí gómìnà Mohammed Lawal kọlọmba fi ọ̀run kẹ́ wọn tí wọ́n jẹ ẹni tó bá mọ Mohammed Lawal dáadáa ọmọ Ìlọrin ojúlówó ọmọ Ìlọrin tó wá láti Ìdí Àpẹ́ ni ẹ rí i pé wọ́n kọlà wọ́n ṣètò nígbà yẹn láti rí i pé gbogbo ìwà ìjẹgàba àwọn àlejò tán gbàlúmọ̀ onílé lọ́wọ́ ní Ìlọrin wọ́n rí i pé àwọn ṣe àtúnṣe ẹ̀ àmọ́ gbà tí àwọn ti kúrò ńbẹ̀ ìwà ìjàgàba yẹn ó tún padà ó tún wá ń gbòdò sí ni gbogbo ọ̀rọ̀ ọba Ṣàó àti ọba Jẹ́bà àtàwọn ọba míì náà tí wọ́n fẹ́ kán gbérí tán fẹ́ kán máa wé láwàní tàbí kán máa ṣáà pay homage sí kò sí bó ṣe lè wù kó rí tí wọ́n bá lọ lógún ọdún ọjọ́ kan ní òdodo wa bá a sì ń bọ̀ wá ní gómìnà tí a recognize wọn èmi rò pé wọ́n lè lo ìlànà ti òfin ti ilé ẹjọ́ láti fi jà fún ẹ̀tọ́ wọn tí àwọn ọmọ Yorùbá tán bá dìde sí wọn aláwọn brilliant lawyers aláwọn agbẹjọ́rò tí wọ́n kájú ẹ̀ tí wọ́n lè dìde sí wọn kì í ṣe nǹkan tá a lè fi jàgídíjàgan tá a lè fi ṣe àmọ́ ìrànlọ́wọ́ tí àwa tí a wà ní ìsàlẹ̀ ń bí tá a jẹ́ ọmọ Yorùbá tá a tún lè ṣe fún wọn òun náà ni pé ká máa carry wọn along pẹ̀lú gbogbo nǹkan tá a bá ń ṣe níbí gbogbo nǹkan tá a bá ń ṣe lọ́dọ̀ tiwa náà ẹ jẹ́ ká máa involve wọn a fẹ́ ṣe meeting kan ni a fẹ́ ṣe festival kan táwọn náà bá fẹ́ ṣe lọ́wọ́n kan máa pè wá ìyẹn ni continuity fi máa wà ní inspiration fi máa wà fún àwọn ọmọ wọn tí wọ́n àfi ní sọ wípé àwọn tó jọba kan àwọn ni wọ́n ti dágun lásàwọn yìí pé náà ti abandon àwọn so a gbọ́dọ̀ abandon wọn àtún a máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ torí àwọn tí agbára wà lọ wọn ló ń hùwà ìjẹgàba lé wọn lórí is another form of apartheid lórúkọ méjì tá a lè pè is a form of apartheid
ní nǹkan tí ó ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn kò jẹ́ bó ṣe jẹ́. ẹ ṣeun ọmọọba ọládìgbòlùmọ́ èdè adékúnlé àké wọ́n ní gbogbo wa là ń kọ̀tàn bákan náà afọlákẹ́mi yẹmísí fádínà wọ́n ní may God bless you wọ́n ní bẹ́ẹ̀ ni o ẹ̀sà ayére kò lè dára bákan náà ọmọ ọ̀já àwọn náà wọ́n wà pẹ̀lú wa bami fatai bamidele olúṣọlá ìṣọ̀lá ọmọládélé àsúdẹdẹ wọ́n ní nice answer to a very important question God bless you baba bákan náà bami gbémisọ́lá ṣínà wọ́n ní I love your explanation wa very man okay wọ́n ní I love your explanation sir kò jẹ́ bó ṣe jẹ́ adúpẹ́ okay. Okay yes Bakari Tajudeen wọ́n ní this the arrangement cannot hold adúpẹ́ adúpẹ́ o adúpẹ́ bàbá wa tí ẹ̀ ń wò àlejò tí a gbé wá tí wọ́n jẹ́ ìlú mọ̀nká tí wọ́n jẹ́ ògúnlẹ́gbòǹgbò tí dátọ́ lẹ́nu ògbìn àwọn náà ni ọmọ ọba prince ni wọ́n mọ̀kànmọ̀kàn lóye kàn ọlọ́run ṣàánú wa àgbà ọ̀jẹ̀ ìlú mọ̀nká ọ̀jìnmí tó ń gbé àṣà àti ìṣe ilẹ̀ adúláwọ̀ lárugẹ pan africanist ọmọọba sheriff Adebayọ Onisile adúpẹ́ lọ́wọ́ yín. bákan náà a sì kí wọn fún ti bàbá wọn tó jásí pé bí wọ́n sì sọ ọ́ wọ́n ní bàbá yìí wọ́n ti wà lọ́dọ̀ ọba adẹ́dà ṣẹ̀dá ọlọ́run ní ṣẹ̀rù báyìí iwájú tí bàbá yìí dojúkọ yóò mọ̀ dà yìí tí wọ́n fi sílẹ̀ ọlọ́run ní jó bàjẹ́ tá a bá ní pé kí wọ́n mọ̀jọ òkú kí wọ́n mọ̀jẹ kò lóbi ẹni pé fi kò kó ọ̀run ni ìjọba ń jẹ lálákejì ìní kí wọ́n mọ̀ bá wọn jẹ àti pé nígbà wọn ò wá jẹ kò ló ayé kí wọ́n ó fi kò ló ọ̀run gan ṣe láṣẹ Elédùmarè ẹ̀yin tí ọlọ́run ṣẹ́kù ẹ̀ ní bá wọn nájà warawara láṣẹ ọba adẹ́dà ṣẹ̀dá àdúpẹ́ o lọ gbogbo ẹ̀yin tí ẹ bá wa ṣe tí a jọ ṣe tí gbogbo ẹ̀ tó fi kú mọ́ òbí òdodo ẹ̀fọn Daoud Abdulmalik Àtàndá wọ́n ní wẹ́dọ̀n sà bákan náà Akin Adéládìgbòlù àdúpẹ́ o a ní lè ka ìbéèrè kankan mọ́ a ní lè ka àwọn àtẹ̀jíṣẹ́ kankan mọ́ fún tòní fáfàní ẹ̀yin tẹ́ ń wò wá tàbí tẹ́ tuntun máa wò wá láṣẹ Elédùmarè ilé tẹ́ wà tẹ́ tí ń gbé wá tẹ́ tí ń wò wá iná ìbànújẹ́ ọ̀fọ̀ ìdààmú àṣeyìrí wàhálà kò ní wọbẹ̀ kí bàbá wa kí wọ́n dágbére lórí ètò torí ìtì ẹ̀mọ̀bọ́yá tá a bá pè yín lọ́jọ́ mi ìmọ̀bọ́yá dá wa lóhùn. ẹ ṣe gan ni ìrìn mi ó gba Ọ̀yọ́ ni mọ̀ pé ètò kan ni mo wá ṣe ní Ìbàdàn nígbà tí mo gbọ́ iṣẹ́ yín mo rò pé iṣẹ́ ara mi lélẹ́yìí mo gbọ́dọ̀ wá jẹ ni kò ságbára kan tó ju agbára Ọlọ́run lọ gbogbo nǹkan táwa náà mọ̀ Ọlọ́run ló fún wa mọ̀ Ọlọ́run ṣeun àtúwà mọ̀ náà àwọn kan tún mọ̀ tán tún mọ̀ jù wá lọ ẹ ṣeun mo dúpẹ́ pé ẹ̀yin náà kà mí kún ẹni tó yẹ kí ẹ pè láti wá sọ̀rọ̀ gbogbo ọgbọ́n àti òye tí Ọlọ́run fún yín pẹ̀lú làákàyè Ọlọ́run ní gbà lọ́wọ́ yín. àmín àṣẹ o. Ọlọ́run ní dẹ́mi yín légbodò. àmín àṣẹ. ẹ máa rí náà o. àṣẹ o. ẹ máa rí jẹ. àṣẹ. ẹ máa rí mu ẹ máa rí ṣe o. àṣẹ. ọmọ ẹ̀ta ní kọ́ ta kọ́ ọmọ ẹranko kan tó ta o. àṣẹ. ẹ máa ta o. àṣẹ. ẹ sì ń pọ̀ tún gbowó ẹ máa fòsì gbowó. àṣẹ. ẹ ní fàìsàn ló gbà o. àṣẹ àṣẹ. ẹ ní kánjú kú. àṣẹ. ẹ ṣe àdúpẹ́ o. wọ́n pè yín lé ìyá tó ń pè yín lé bàbá ẹ máa jẹ́ o àṣẹ. ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àbúrò. àṣẹ àṣẹ Èdùmàrè. àlàáfíà tá a fi lólé ayé Ọlọ́run á fi. àṣẹ Èdùmàrè. tàyín lọ́rẹ̀ àti àṣẹ. èmi náà àti àṣẹ. àwọn ìdílé mi àṣẹ àṣẹ. gbogbo àwọn àbúrò mi àṣẹ. pátá àtẹ̀gbọ́n. àṣẹ o. ẹ ṣeun. ẹ bá a dárúkọ yín lẹ́ẹ̀kan sí kọ́tù pé ayé bá. orúkọ mi ni ọmọọba Sheriff Ajíbọ́lá Adébáyọ̀ Onísìlé jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yọ́ láti Òkè Àfin. bó ṣe jẹ́ nìyẹn. àdúpẹ́ a máa fi yìí ṣe lọ wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ a kí gbogbo ẹ̀yin tí ẹjọba tí àjọ ṣe mo kí nílé agbára ń bì í Adéyínká Ọlásùnkànmí pẹ̀lú bí àwọn orin tó jẹ́ lámì ètò gbàgede ọ̀rọ̀ ètò ní gbàgede ọ̀rọ̀ ètò yìí yóò mọ̀ wá ní láàrin yóò mọ̀ wá kó tó di pé yóò nàró tán tá a bá ti rí àwọn onígbọ̀wọ́ tí wọ́n dúró tí wọ́n gara tán bíi lódà
adúgbò Azeez Malik tó dé orí àtẹnumọ́mọ́mú MC Money Owolabi Ọlayiwọla lórúkọ tèmi jẹ́ kéékèèké arẹnu kọ̀rọ̀ bí ọ̀bẹ ó dìgbà kan náà ó dàbọ̀ sà ó dàbọ̀ mà ó dàbọ̀ friends. ọgbọ́n orí mi pẹ̀lú èrò gbogbo ìlú tàbí gíga ìlú Ọ̀yọ́ ìlú ọlọ́lá ìlú Ọ̀yọ́ ìlú ọlọ́ba ìlú ọlọ́gbọ́n ìlú ọmọràn ìlú tọ́lọ́run ṣe ní pàtàkì ìlú tọ́lọ́run yọ́nú sí. ọmọdé Ọ̀yọ́ ẹ múra gírí àgbà Ọ̀yọ́ ẹ múra kọ́lẹ̀ ilẹ̀ wa ó lẹ́tù lójú ilé lóko Ọ̀yọ́ kò ṣọ̀lẹ títẹ̀ pamọ́ ṣẹ́ la fi ń yangàn iṣẹ́ ọwọ́ àwa làwa gbójúlé. nínú ọba Ọ̀yọ́ ló lórí Aláàfin làgbà ọba ìlú Ọ̀yọ́ ọba ni ó sì nìtò ẹṣin iwájú tó gbọ́dọ̀ rẹ̀ Ọ̀yọ́ sowọ́pọ̀ ká gbé lọ síwájú. wájú ni wájú ni ìlú Ọ̀yọ́ kò ní rẹ̀yìn wájú la ó máa lọ wájú ni wájú ni ìlú Ọ̀yọ́ kò ní rẹ̀yìn wájú la ó máa lọ wájú ni wájú ni ilẹ̀ Ọ̀yọ́ kò ní rẹ̀yìn wájú la ó máa lọ. To our supporters, collaborators and partners, thank you for 2025. Your support made it possible for us to reach out to more people and deepen our impact across the renewable energy space. In 2025, we were able to reach out to over 315 beneficiaries, students, technicians, and young women across Nigeria. More than 60% were women. This shows our commitment to gender inclusion in clean energy. From ECOWAS solar installation trainings to Green 10-year summer boot camp to SPBI current certification trainings. None of this will be possible without you. Thank you for believing in our vision, investing in people, and powering the clean energy transition with us. Together we are building up skills, creating impact, and shaping a sustainable future.